káàbọ̀ padà sórí ètò yín ètò wa Miliki Express. Ẹ jẹ́ á máa Miliki kẹ́lẹ́lẹ́, ẹ jẹ́ á máa mùkúlùmùkẹ́ yẹ́sìkẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ má gbàgbé Orísun Estate. Ilẹ̀ wa ṣe ṣùkú lóṣù níta wàràrà. A wà ní Ifọ̀, a wà ní Ṣìmáwá, a wà ní Lẹ́kì Ìbẹ̀jú Lẹ́kì, a wà l'Ábùjá. Níbo lẹ fẹ́lẹ̀ sí ti Orísun Estate lẹ́kàdé. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, àmì landlady bẹ́ẹ̀ ni mo lè ṣakọ mo lè jọ fanga torí pé mo ti nílẹ̀ sí Orísun Estate. Kí lẹ̀ ń dúró ṣe ẹ̀yin tèmi ẹ ṣe kí ni ẹ ṣe kíá ní kọ́mọ́ kúbọ̀ kẹ́ lọ ra lẹ́yìn sí Orísun Estate láṣẹ Èdùmàrè àní ti kọ́kọ́rọ́ kú o. Lónìí a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa campus dating, ìyẹn ìbáṣepọ̀ tó wà láàárín àwọn ọ̀dọ́ ní ilé ẹ̀kọ́ gíga yẹn ní ọkùnrin àti lóbìnrin tí wọ́n wò pé ókè ẹ jẹ́ ká ṣe kí ni ká jọ ṣe ìfẹ́ ká jọ gbégbé ayé ìfẹ́ papọ̀ níbi tí ó máa ń padà wá di pé wọ́n ń fẹ́ra wọn sílé gẹ́gẹ́ bí lọ́kọláya ìyẹn marriage. Láyé àtijọ́ a rí pé àwọn tí wọ́n ti dàgbà kó tó di pé yóò ti ẹ̀rọ nípa pé mo fẹ́ nífẹ̀ẹ́ mo fẹ́ máa bá ọkùnrin ṣe àti dé àwọn level kan àti dá àwọn ìlépa kan àti ti parí ẹ̀kọ́ wa débì kan àti ní dìgírì kan àti mọ̀ pé ókè mo ti ní dìgírì mo ti ṣetán láti ẹ̀ ti wò pé mo fẹ́ lọ́kọ àbí mo fẹ́ láya. Àmọ́ láyé tí táyé ti dòde àdá tó dẹ̀ dápá pàgọ́ tí wọ́n padà di ọ̀bẹ. A rí pé àwọn ọ̀dọ́ wẹrẹ àwọn ọ̀dọ́ tó tẹ̀ jẹ́ pé ọjọ́ orí wọn ìtẹ́wá tẹ̀ wá rọ́dọ̀ mi ẹ̀ tún máa wò pé ọmọ ọdún mélòó lọmọdé tó ti wà nílé ọkọ tó ti wà ní ẹni tó ń gbéyàwó ẹni tí wà nílé Ọlọ́run kó ṣàánú àtórí pé ayé ta wà ẹ sọ pé computer age la wà computer world la wà àmọ́ ẹ jẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́ ṣé ó tọ́ àbí kò tọ́ ṣé ó yẹ àbí kò yẹ. Àwọn èrí pé ọ̀pọ̀lọpọ̀ ìwà yìí ó bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ gíga. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ gíga ní àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó jẹ́ pé tó bá ti ilé ẹ̀kọ́ gíga nǹkan tó wọ́n kọ́ wá sórí wọn ni pé òkè mo ti wà ní ilé ẹ̀kọ́ gíga ṣé mo lè bẹ̀rẹ̀ sí ní máa ní ìfẹ́. Ẹlòmíì bó ṣe wọn lẹ́kọ̀ọ́ gíga báyìí ló ti bẹ̀rẹ̀ sí ní máa ní boyfriend ló ní girlfriend. Àní kò dáa o àsọpọ̀ burú àmọ́ ó ní àwọn àsìkò àti àwọn ìgbà tí ó yẹ kí a máa sọ pé mo ní ọ̀rẹ́kùnrin mo ní ọ̀rẹ́bìnrin ká wá fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí náà bákan nílé ẹ̀kọ́ gíga yìí náà wọ́n tún wá wò pé àwọn fẹ́ máa gbé papọ̀ àwọn fẹ́ máa jọ sùn àwọn fẹ́ máa jọ gbé ẹ̀yìn ara lé. Kí ni àǹfààní tó wà nídìí pé à ń gbé papọ̀ nílé ẹ̀kọ́ gíga àti pé kí ni àléébù tó wà nínú pé à ń gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya láì tí ṣe ìgbéyàwó nílé ẹ̀kọ́ gíga. Ká má tún gbàgbé pé kò ń ṣe lẹ́kọ̀ọ́ gíga nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ míì náà wọ́n sí lẹ́kọ̀ọ́ gíga àmọ́ wọ́n kúrò nílé àwọn òbí wọn wọ́n lọ ń gbé pẹ̀lú ọ̀rẹ́kùnrin wọn látara pé wọ́n wò pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ni òun ni mo fẹ́ fẹ́ òun ni Ọlọ́run rán sí mi látòdì ọ̀run láti jẹ́ ọkọ mi. Wọ́n wá kúrò nílé àwọn òbí wọn wọ́n lọ sílé ọ̀rẹ́kùnrin wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ gbé papọ̀. Á mú láti bí àwọn àǹfààní láti bí àǹfààní àti wá mú náà láti bí àwọn àléébù tó wà nínú pé à ń gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya tásìkò ìtìtò àbí láì tí ṣe ìgbéyàwó. Bákan náà a tún ní ká lọ sí orí social media wa ìyẹn Facebook láti gbọ́ èròǹgbà àwọn èèyàn láti gbọ́ nǹkan táwọn èèyàn ní sọ nípa pé ṣé ó lẹ́tọ̀ọ́ ṣé ó tọ́ àbí kò tọ́ láti encourage campus dating ìyẹn pé ọkùnrin àti obìnrin tí wọ́n ń gbé papọ̀ nílé ẹ̀kọ́ tàbí off campus ìyẹn tí wọ́n ń ṣe ilé ẹ̀kọ́ tó ń ṣe bí lọ́kọ-láya láì tí ṣe ìgbéyàwó. Ẹ̀yin tí wà nílé mọ̀ pé bí mo ṣe ń sọ yẹn ẹ ti ń rò ṣó dáa ṣí ò dáa. Àwọn kan sì máa rò pé ó dáa o ó dáa torí èmi ṣe mo dẹ̀ ṣe ìmọ̀tọ́kọ mi lájọ́ ń gbé báyìí. Ìmí àwọn pé kò dáa àwọn àléébù tó wà ń bẹ̀ ó pọ̀ ju àwọn àǹfààní tó wà ń bẹ̀ lọ. Àwọn àǹfààní tí mo rí kọ tí mo dẹ̀ mọ̀ tí mo dẹ̀ bèrè lọ́wọ́ àwọn èèyàn tó sọ fún mi pé ó dáa ó ní pé kò ju bóyá méjì àbí mẹ́ta lọ. Àkọ́kọ́